ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. ojú tẹ fún wòwá ojú náà ní fọ́, etí tẹ fún gbọ̀wọ́, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí ó náà la ṣe bẹ́ẹ̀ tá a gbálẹ̀ tá a gbòde ta ní ká mú wá sójú mọ́ máwòrán àtẹ́tí ìgbọ́ ẹ̀yin tẹ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. orúkọ oníròyìn kò wáyé padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. ẹgbọ́n ròyìn náà ní kókó báyìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. lórí ọ̀rọ̀ àtúnṣe sówó orí ilẹ̀ yìí, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ ìdẹ̀ra fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìlọsíwájú ètò ọrọ̀ ajé ni o. iléeṣẹ́ ààrẹ ló sọ èyí di mímọ̀. aláwo fẹ́ bẹ́ẹ̀ làwa ò gbà, níṣe ni ìjà ti ń bẹ́ sílẹ̀ láàrin ìran Haúsá àti Tinubu báyìí lórí ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ olówó orí dé léyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe àgbékalẹ̀ síwájú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ l'Àbújá báyìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti fi páńpẹ́ òfin gbé arábìnrin tó jí ọmọ gbé láti lọ ṣòwò ẹrú ní ìpínlẹ̀ ọ̀hún. nínú ìròyìn tó farajọ eléyìí, àjọ NSCDC èyún àjọ ẹ̀ṣọ́ ara ẹni náà ní ààbò ní ti dóòlà ẹ̀mí ọmọdébìnrin kan tó kúrò lọ́wọ́ ikú òjijì àwọn afiniṣògùn ọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kwara. ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó ti fi ẹ̀yìn àwọn agbésùmọ̀mí ìpínlẹ̀ Zamfara janlẹ̀ nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. ìròyìn eléyìí ló bani lọ́kàn jẹ́ púpọ̀ pẹ̀lú bí ọ̀gá àjọ aṣọ́bodè kan àti mọ̀lẹ́bí rẹ̀ bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jóná mọ́lé gbùgbù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ ọ̀dọ́kùnrin tó jí èrè oko olóko ní ìpínlẹ̀ ọ̀hún tà. ìròyìn ti Biafra Nation, lẹ́yìn tí wọ́n ti kéde òmìnira ilẹ̀ Biafra, níṣe ni àwọn ọmọ ilẹ̀ Biafra tó wà ní gbogbo ilẹ̀ Ìgbò ilẹ̀ Nàìjíríà wọ́n ti ń ta àsíá ilẹ̀ Biafra káàkiri ìlú wọn báyìí. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. lórí ọ̀rọ̀ àtúnṣe sówó orí, ìjọba Nàìjíríà fẹ́ ìdẹ̀ra fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìlọsíwájú ètò ọrọ̀ ajé ni, kì í ṣe pé wọ́n ń gbèrò láti mú ìnira kankan bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. iléeṣẹ́ ààrẹ ló sọ èyí di mímọ̀. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń kálẹ̀ káàkiri láti inú oṣù kẹsàn-án, èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gbèrò láti mú àbádòfin ṣíṣe àtúnṣe sí owó orí tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí yóò máa san lè tó ti ń fa awuyewuye pàápàá jùlọ ní àrèwá lọ́hùn láàrin àwọn ilẹ̀ Haúsá. níṣe ni iléeṣẹ́ ààrẹ ló ti fi ohùn léde síta báyìí wípé kì í ṣe pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àbí ìṣèjọba rẹ̀ níṣe ni ó fẹ́ kó ìnira bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ ṣá níṣe ni ó ń gbèrò láti mú ìdẹ̀ra àti ìdẹ̀kùn bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàápàá jùlọ ìlọsíwájú ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ló fi ìròyìn léde lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. ó sọ di mímọ̀ wípé gbogbo awuyewuye tó ń lọ lórí àtúntò àti àtúnṣe sí owó orí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kéde yìí, lẹ́yìn tí ó ti bọ́ sí àtúnyẹ̀wò ẹlẹ́ẹ̀kejì ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ yìí ní Àbújá, ní ìṣe ní Báyọ̀ Ọ̀nànúgà ni ẹ máa wò ó, kì í ṣe pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ya ìkà bí oníṣẹ́ láabi. ó ní ìgbésẹ̀ tí ààrẹ gbé yìí níṣe ni yóò so èso rere nígbẹ̀yìn, àfi tí a kò bá fi àyè sílẹ̀ fún irú ìgbésẹ̀ ọ̀hún ló yàgò. ó nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu olóńfẹ́ ìdẹ̀ra àti ìdẹ̀kùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ó ní ní pàtàkì jùlọ ìlọsíwájú yóò bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. ó ní sí èsì sí àwọn ọ̀rọ̀ tí àwọn tán jẹ́ aláṣẹ àti àgbààgbà ní ilẹ̀ àrèwá tí ń ṣe ilẹ̀ Haúsá, èyí tí wọ́n sọ wípé ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Rivers òní yóò jẹ àǹfààní àtúntò àti àtúnṣe owó orí ọ̀hún. onírọ̀ funfun báláwo àtàyè sọ̀rọ̀ ní ẹ̀yìn sàjẹ́ ká lajúlẹ̀ báyìí kájọ wòran ayọ̀ lórí ìgbésẹ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé látàrí àtúntò owó orí ọ̀hún. àwọn ò fẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ láàgbà àti ẹ̀fẹ́ gbọ̀n kankan tó ní ṣe pẹ̀lú àtúntì àbí àtúntò àbádòfin tó ní ṣe pẹ̀lú owó orí ní orílẹ̀-èdè Nàìjíríà.
níṣe ni ìfàǹfà ló ti ń wáyé láàrin ìran Haúsá àti Tinubu báyìí lórí ọ̀rọ̀ tí kò fararọ látàrí àtúnṣe sówó orí tí ìjọba Tinubu tó kéde rẹ̀. Níṣe ni àwọn àgbààgbà ilẹ̀ Haúsá àti àwọn olóṣèlú bẹ́ẹ̀ ni wọ́n ti korojú tí wọ́n sì ti ń fọn rere orúkọ Bọ́lá Ahmed Tinubu wípé níṣe ló máa fẹ́ ṣèkà fáwọn táwà ní ilẹ̀ Haúsá ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àtẹ̀yí tá a ti mú wá sójú móhùnmáwòrán àtẹ̀tí ìgbọ́yọ̀ ẹ̀yìn tí ẹ̀jẹ̀ olùfẹ́ wa tẹ́lẹ̀ rí nípa pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe àtúnṣe àti àbádòfin sí ọ̀rọ̀ owó orí nílẹ̀ yìí èyí tó ti ń fa wuyewuye àti ìfàǹfà ní gbogbo ilẹ̀ Haúsá. Níṣe ni àwọn Haúsá ti korojú tó sì ti sọ di mímọ̀ pé táàrí ò bá lè tún èrò rẹ̀ pa lórí àtúnṣe owó orí ọ̀hún níṣe ni àwọn yóò kọ̀yìn sí ààrẹ ó sì rán ààrẹ létí wípé ṣé gbàgbé wípé àkọ́kọ́ la rí báyìí àkọ́dá oró sì ni kó dàbí ti àdágbẹ̀yìn nípa ètò ìdìbò tọdún 2027 èyí tí ń bọ̀ yìí ẹ jẹ́ ro àárọ̀ àti ọ̀dọ̀fínú yín kẹ́ẹ̀tún tó báyìí kó tó di pé ọ̀rọ̀ yóò bẹ́yìn yọ. Àwọn àgbààgbà ilẹ̀ Haúsá ó náà fòun náà léde sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn yìí nínú ètò ẹ̀ tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Borno èyún Babangana Zulum tó náà ti fòun léde wípé ètò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé oníyọ̀mọ̀ jẹ́ àǹfààní fáwọn olùgbé ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Rivers tẹ́ ẹ̀ bá gbàgbé Zulum ló sọ di mọ̀ pé àwọn kò lè ní agbára láti lè ṣe àtúnṣe fún owó orí ọ̀hún onítorí tí àwọn bá gùn lé níṣe ni àwọn ò ní láǹfààní láti lè san owó oṣù àwọn òṣìṣẹ́ àti pé ìgbésẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu gbé yìí ní í ṣe ni ó fẹ́ fa ìkúrẹ̀tẹ̀ bá ètò ọrọ̀ ajé ilẹ̀ Haúsá lápapọ̀. Lánàá òde yìí ó ní ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Kano làwọn náà tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n pé gbèríkoto tí wọ́n sì tún ṣe ètò kan nínú èyí tí wọ́n ti fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ nípa àtúnṣe àbádòfin ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ owó orí nígbà tí ẹni tó jẹ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kano Ismail Jibrin Falgore tó fi ọ̀rọ̀ náà léde nígbà tí ẹni tó jẹ́ aṣíwájú ọmọ ilé ìgbìmọ̀ asòfin kan Lawan Hussaini èyí tó ń sojú fún Dala constituency ní ìpínlẹ̀ Kano ọ̀hún tó fi ọ̀rọ̀ náà léde pé ẹja àfojúsùnùkùn wo ọ̀rọ̀ yìí ẹ sì má jẹ́ ká finá sórí òrìlésùn lórí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu yìí pàápàá jùlọ nípa ètò owó orí èyí tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde yìí ó ní ta ni kò mọ̀ wípé ọgbọ́n tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń dá ó ní láti kó àkóbá bá ìran ilẹ̀ Haúsá. Wọ́n wá ní kí gbogbo àwọn tán mójú ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jọ wà nínú ìgbìmọ̀ pàápàá jùlọ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ l'Àbújá kí wọ́n tètè bá ààrẹ sọ̀rọ̀ níbi tó yẹ kó ti gbọ́ wò torí wípé àwọn kò ní sí lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ làwọn kò ní ṣe àtìlẹ́yìn bí ti ń rulẹ̀ kó mọ fún ààrẹ torí pé ó fẹ́ fi ẹ̀sìn àwọn ó fẹ́ fi hàn níta gbangba lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti fi páńpẹ́ òfin gbé arábìnrin tó jí ọmọ gbé ṣòwò ẹrú ní ìpínlẹ̀ ọ̀hún nínú èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ọmọdé 4 lẹ́yìn tí wọ́n fẹ́ jí wọn gbé lọ ṣòwò ẹrú ní ilẹ̀ òkèèrè. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ níṣe ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers nínú àlàyé tá alukoro wọn ṣe èyún Grace Iringekoko tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní ọwọ́ bà Esther Anthony àti àwọn ènìyàn míì tí wọ́n jọ gbìmọ̀ràn tí wọ́n sì jọ gbìmọ̀ pọ̀ láti máa jí àwọn ọmọ gbé lọ sí òwò ẹrú ní ilẹ̀ òkèèrè. Nínú àlàyé tó ṣe ó sọ di mọ̀ pé ní ilé ìgbafẹ́ kan èyí tí wọ́n pè ní Ala Eze guest house tó wà ní Rumukuwachi tí ń ṣe ìpínlẹ̀ Rivers ó ní ọwọ́ ti bà Esther Anthony gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní ẹni tó jẹ́ aláṣẹ àti olùmójútó ilé ìgbafẹ́ ọ̀hún olú ti wá fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí tẹ́lẹ̀ wípé òun rí ọmọ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú Esther Anthony lè tọ́jú orí wọn wà ní ọmọ ọdún 1 sí ọmọ ọdún 13 nínú ètò jẹ́ wípé kò sí àwọn òbí wọn pẹ̀lú àwọn ọmọ náà tó sì mú kí ara máa fún òun sí Esther Anthony ṣùgbọ́n ṣáájú kan tó ṣẹ́jú pẹ́ nísìnyí Esther Anthony yìí lọ́nà tó ti gba ilé àwọn agbófinró lọ lẹ́ni tó lọ dá àdáparọ́ wípé níṣe ni ọ̀gá iléeṣẹ́ máníjà ilé ìtura náà ó ń gbèrò láti jí àwọn ọmọ náà gbé mọ́ òun lọ́wọ́ nígbàtí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers tí wọ́n gùn lé ìwádìí wọ́n rí dájúdájú gbangba wípé Esther Anthony ó ní ó ń wu ìwà ìjọmọgbé lọ́sọ òwò ẹrú ní ilẹ̀ òkèèrè lẹ́ni tó ní ìkúnlọ́wọ́ arábìnrin tí wọ́n porúkọ tiẹ̀ ní Favour èyí tó wá láti Swahili
ní ìpínlẹ̀ Bayelsa àti Purity Silas tọwọ́ sì ti ba àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí. Ìrìngẹ̀kòkò ni àwọn ti dóòlà ẹ̀mí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin èyí tí wọ́n bá ní ọwọ́ rẹ̀ tó sì ti dá wọn padà lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn báyìí. Nínú ìtàwọn mẹ́tẹ̀ẹ̀ta tán jẹ́ afurasí náà ti wà ní gbàgà àwọn agbófinró tó sì ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí wọn. Nínú ìròyìn tó farajọ eléyìí tí mo ti mú wá ṣáájú yìí, àjọ NSCDC ti dóòlà ẹ̀mí ọmọdébìnrin kan kúrò lọ́wọ́ ikú òjijì àwọn afiniṣògùn ọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ àjọ NSCDC yún àjọ ẹ̀ṣọ́ ara ẹni ọ̀nà ní ààbòlú ó ní wọ́n ti dóòlà ọmọ ọdún 19 kan báyìí tó jẹ́ ọmọ ilé ìwé gíga ti ìpínlẹ̀ Kogi State University Anyugba ní ìpínlẹ̀ Kogi ọ̀hún, èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Fauzia Muhammed ní ọmọ ọdún 19 ọ̀hún tó wà ní ìpele 4 ní ilé ìwé gíga náà. Nínú àlàyé tẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Civil Defence ti ìpínlẹ̀ Kwara Umaru Muhammed èyí tó ṣe ó ní wọ́n rí ọmọdébìnrin náà ní agbègbè tó pè ní Ajégúnlẹ̀ Ìsàlẹ̀ ní òpópónà Ẹgbẹ́jìlá ní ìlú Ìlọrin tí ń ṣe olúlu ìpínlẹ̀ Kwara. Nínú àlàyé tí wọ́n ṣe ìhòòhò ni wọ́n bá ọmọbìnrin náà Fauzia lẹ́ni tí ó sùn gbalaja sí ilẹ̀lẹ̀ tí wọ́n sì tètè dóòlà ẹ̀mí rẹ̀. Nínú àlàyé tí wọ́n ṣe nígbà tí ojú Fauzia Muhammed tó wálẹ̀ tán ó ní òun kò mọ bí òun ṣe dé ìlú Ìlọrin ó ní ìpínlẹ̀ Kogi ó ní òun ti wà ó ní ṣùgbọ́n bóun ṣe dé ìlú Ìlọrin kò yé òun ó nítorí pé n tó lè rántí mọ́ ó ní pé ìwé kan ó jábọ́ lọ́wọ́ òun tóun sì bẹ̀rẹ̀ mú ìwé náà òun tó mọ̀mọ́ náà nù àfi bóun ṣe bá ara òun ní ìpínlẹ̀ Kwara báyìí. Ó ṣàlàyé síwájú wípé òun kò mọ tó gbé òun débẹ̀ o. Báyìí ni Umaru Muhammed ẹni tó jẹ́ kọ̀mándà náà ó wá sọ di mímọ̀ pé àwọn ti tọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ nínú èyí tí wọ́n ti rí arákùnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Malam Saliu Aliu tí wọ́n ti sọ di mímọ̀ pé wọ́n ti fa Fauzia sí lọ́wọ́ lẹ́ni tí ó ti gba ìtọ́jú báyìí tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún tó sì ti pàṣẹ wípé kí wọ́n dá Fauzia padà lọ sí ìpínlẹ̀ Kogi lẹ́ni tí ń ṣe ọjọ́ kẹta inú oṣù kejìlá ọdún tá a wà yìí. Nínú ìròyìn tó ju ilé ìbákan náà ní ìpínlẹ̀ Kwara níṣẹ́ ni wọ́n ti fi páńpẹ́ òfin mú ọmọ ọdún 19 kan Abu Umaru ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ pẹ̀lú ìjínigbé àwọn ènìyàn ní ìpínlẹ̀ Kwara náà. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní Abu Umar ó ní ó sọwọ́pọ̀ pẹ̀lú àwọn ajínigbé láti pàdé àpòpọ̀ tí wọ́n fẹ́ fi jí ìyá kan àti àwọn ọmọ rẹ̀ méjì gbé èyí tí wọ́n pe orúkọ abilékọ náà ní Isiaka Alima. Àwọn ọmọ rẹ̀ méjèèjì Kabiru Isiaka àti Hassan Isiaka ní ọjọ́ 7 inú oṣù kọkànlá ó ní wọ́n gbìyànjú láti jí arábìnrin náà gbé ní agbègbè tó pè ní Gindaroko Àjàṣẹ́ Ìpò ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn tí ń ṣe ìpínlẹ̀ Kwara. Ó ní ọwọ́ páńpẹ́ òfin ti bàbá yìí tó sì wà ní àtìmọ́lé àwọn lẹ́ni tí ń ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí lọ́tàrí ìjínigbé tó ń wáyé ní lemọ́lemọ́ ní gbogbo ìpínlẹ̀ Kwara. Ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó ti ṣe bẹ́ẹ̀ fẹ̀yìn àwọn agbésùmọ̀mí ìpínlẹ̀ Zamfara janlẹ̀ nínú ìkọlù tó tún wáyé ní ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí ní agbègbè tó pè ní Yar Galadima ní ìjọba ìbílẹ̀ Maru ní ìpínlẹ̀ Zamfara. Ó ní ìkọlù náà ó ní ó ti wáyé ní ọjọ́ 1 inú oṣù tá a wọ̀ yìí tí ń ṣe oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àlàyé tẹni tó jẹ́ olórí àwọn ikọ̀ èyí tó jẹ́ ti Operation Fasanyama ìyún Lieutenant Colonel Abubakar Abdullahi tó fi léde ó ní bí àwọn ṣe gba ìpè wípé àwọn agbésùmọ̀mí wọ́n ń ṣe ìkọlù sí àwọn ènìyàn tán wà ní agbègbè Yar Galadima yìí ó ní àwọn pa kìtìmọ́lẹ̀ táwọn sì kó àwọn ọmọ ogun àwọn sí inú ọkọ̀ nínú èyí tí wọ́n ti lọ ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí. Ó sọ di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí ó ní àwọn fi ẹ̀mí wọn làwọn dẹ̀mí wọn légbodò nínú ìtàwọn ọ̀pọ̀lọpọ̀ tán gbé ọgbẹ́ ọta ìbọn tán gbé wọ inú igbó tí wọ́n fi júbà ewúro tán bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀. Abubakar Abdullahi ní àwọn kò ní tẹ́tí láti lè jẹ́ kí àlàáfíà kó jọba ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara àti gbogbo ilẹ̀ Haúsá lápapọ̀. Ìròyìn eléyìí ló ṣe bẹ́ẹ̀ tí ó bani lọ́kàn jẹ́ pẹ̀lú bí ọ̀gá àjọ aṣọ́bodè kan àti mọ̀lẹ́bí rẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tán jóná mọ́lé búbú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nílùú Ẹdẹ tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìròyìn náà ó ní ó ti ṣẹlẹ̀
gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ẹni tó jẹ́ ọ̀gá àgbà aṣọ́bodè yún kọ́sítọ́ọ̀mù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun Tìjání Kàbírù ó ní ìròyìn náà ó ní ó jáde wípé òun pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ nínú ìta ti rí ìyàwó àti ọmọ rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n jóná mọ́lé gbùgbù ní ilé rẹ̀ èyí tó wà ní Àkọ́kán ní Ẹdẹ tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà tó sojú rẹ̀ tí ó pe orúkọ ara rẹ̀ ní Kọ́lá tó ṣe ní àlàyé ó ní nǹkan ní òru gànjọ́ mọ́júmọ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ àìkú sí ọjọ́ ajé tí ń ṣe Monday tàná òde yìí ó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ó ní ó búrẹ́kẹ́ tó sì jẹ́ wípé àwọn mọ̀lẹ́bí náà dá wà ní inú ilé náà gbogbo akitiyan àwọn ènìyàn láti dóòlà ẹ̀mí wọn ló já sí pàbó pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé pé bí wọ́n ṣe ń gbìyànjú láti wọ inú ilé náà kí wọ́n lè dóòlà ẹ̀mí àwọn ènìyàn náà ó ní iná mọ̀nàmọ́ná tá a mọ̀ sí ẹ̀lẹ́tíríkì ó ní ó ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé àwọn ènìyàn léyìí tí kò fi àǹfààní sílẹ̀ àti ààyè láti lè jẹ́ kí wọ́n lọ dóòlà ẹ̀mí wọn gbìyànjú láti pe àjọ panápaná wípé kí wọ́n tètè dé síbi ààyè náà wọ́n gbìyànjú ṣùgbọ́n níṣe ni ẹ̀pà kò bóró kó tó di pé àwọn àjọ panápaná ọ̀hún dé nínú àlàyé tí ẹni tó jẹ́ alukoro àjọ panápaná ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Adékúnlé èyí tó ṣe fún àwọn oníròyìn ó ní báwọn ṣe gba ìpè náà ó ní làwọn pa kìtì mọ́lẹ̀ táwọn sì tètè lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n ní tó bani lọ́kàn jẹ́ ni pé àwọn gbìyànjú láti pa iná ọ̀hún àmọ́ iná náà ti jó àjọ náà gidigidi nínú ètí ọ̀gá àgbà kọ́sítọ́ọ̀mù náà àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti jáde láyé ọmọ kan ṣoṣo tó jẹ́ ọmọ ọdún 13 èyí tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà ó náà ní pé òun ò sí nínú ilé lásìkò tí ìjàmbá iná náà èyí tí ó fi ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń ṣe ìlú Ẹdẹ ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ọmọ ọ̀hún nìkan ó ní ó ṣẹ́kù nínú àwọn mọ̀lẹ́bí èyí tí ìṣẹ̀lẹ̀ burúkú náà tó ṣẹlẹ̀ sí. Ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ ọ̀dọ́kùnrin èyí tó ń jí èrè oko olóko ní ìpínlẹ̀ ọ̀hún láti tà á gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun Ọmọyẹlé Isaac Adékúnlé èyí tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó dárúkọ arákùnrin tí ó porúkọ rẹ̀ ní Òbídèyí láti agbègbè Ẹ̀rìnmọ́ Ìjẹ̀ṣà tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àlàyé wọn ní àwọn àgbẹ̀ olóko agbègbè náà ó ní wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn létí wípé ẹnìkan bẹ tó wà nínú ìlú àwọn èyí tí ó máa ń ṣe ìkọlù sínú oko wọn tó sì máa ń jí èrè oko bíi kòkó ọ̀gẹ̀dẹ̀ iṣu àgbàdo àti oríṣiríṣi èrè oko léyìí tí àwọn ti fi ọkàn sí wípé níṣe ni àwọn yóò lọ tà á ó ní ṣùgbọ́n kó tó di ọjọ́ kejì táwọn ó dé bẹ́ẹ̀ níṣe ni èrè oko di máa wò mí kí n máa wọ̀ ọ́ báyìí ni wọ́n ṣe gbìyànjú láti dọdẹ ẹni tó ń wu ìwà náà nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin mú Òbídèyí tó jẹ́ arákùnrin afurasí náà nígbà tí wọ́n fi páńpẹ́ òfin mú ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé lóòótọ́ àti lódodo ó ní òun ti jíngiri nínú kó mọ jí kòkó ní kòkó ọ̀gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ àti iṣu oníṣu òun sì lọ tà á fáwọn tí wọ́n bá nílò rẹ̀ ó ní òun ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe kó tó di pé ọwọ́ pálábá òun báyìí ó ṣẹ́gi ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn wá ṣe ní àlàyé pé lẹ́yìn táwọn ti fi páńpẹ́ òfin mú báyìí tó sì ti wà ní àkọlù àwọn yóò falẹ̀ àwọn agbófinró lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn kò ní tẹ̀tì láti máa ṣe ìwádìí àti jẹ́ kí àlàáfíà kó jọba táwọn sì máa fi páńpẹ́ òfin mú gbogbo àwọn ènìyàn oníṣẹ́ láabi bíi ti Òbídèyí èyí tí wọ́n jí èrè elérè tí wọ́n jí kó nínú oko olóko. ìròyìn ti Biafra Nation báyìí pẹ̀lú bí àná ṣe jẹ́ ọjọ́ kẹta tó ṣe dédé ọjọ́ kejì inú oṣù kejìlá tí ìran Biafra tí wọ́n bẹ̀rẹ̀ confession wọn níṣe ni ọ̀rọ̀ ti bẹ́yìn yọ báyìí ní gbogbo ilẹ̀ Biafra tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bí àwọn ikọ̀ Biafra bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ já gbogbo àsíá tí ń ṣe ti orílẹ̀‐èdè Nàìjíríà dànù tí wọ́n sì gbin àsíá ti ilẹ̀ Biafra tí wọ́n gbìn síbẹ̀ nínú àlàyé wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi fídíò náà léde níṣe nínú wọn dùn táyọ̀ wọn kún nílé ìwé wọ́n ti rí àsíá síbẹ̀ láàrin gbogbo inú ìlú wọ́n ti rí àsíá Biafra Nation wọ́n ti rí síbẹ̀ bẹ́ẹ̀ náà ní ilé ẹnì kọ̀ọ̀kan náà ti ń ṣe àfihàn wípé inú àwọn dùn sí ìgbésẹ̀ tí Simon Ekpa èyí tó gbé nípa òmìnira ilẹ̀ Biafra nínú àlàyé tí àwọn ènìyàn náà ṣe wọ́n ní òmìnira táwọn ń jà fún ó ti dé yìí o àwọn ò sì fẹ́ rí tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà bí ti wù kó tiẹ̀ mọ́ rárá.
ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn ó náà ní àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá tún padà máa fún yín ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀ tẹ́ wà yìí. Ẹ má gbàgbé láti bá a subscribe tẹ́ ẹ báyìí ti ṣe tẹ́lẹ̀, tẹ́ ẹ bá sì ti ṣe ẹ má gbàgbé láti máa bá wa share. Ẹ máa fi sí kọ́mẹ́ǹtì àwọn ọ̀rọ̀ tó bá kàn yín jù, a yóò sì máa dá yín lóhùn ní wàrà sísà. Bákan náà tẹ́yin bá ní ìròyìn kan àbí ìpolówó ọjà tẹ́ ẹ fẹ́ ká bá yín pẹ̀kẹ́lù lórí ìkànnì yìí, ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa. Ẹ kàn sí wa lábẹ́ aṣọ, a yóò sì máa fún lésì ní wàrà sísà. Títí di ìgbà tá tún padà máa fún wa ní ìròyìn míì. Ẹ má gbàgbé láti subscribe bí mo ṣe tọ́ ni mọ́ lẹ́ẹ̀kan sí. Lẹ́ni àròwó àrọ̀lá àtẹ̀kù tí ń ṣe pálí ọ̀rọ̀.